Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Yes, we are together. Thank you very much. Ọlọ́run jẹ́ ti dúró kí ẹ báyìí ó kẹ́ ẹ kí mọ̀ yẹn ó kí mọ̀ láì without anybody saying anything. Super. Ṣé bẹ̀rẹ̀ wá ṣíṣe? Ẹ ṣe máa ẹ ṣe lè jẹ́. Bàbá mi, ṣàgbọ́n ọkọ̀ yìí, ó ṣe o. Thank you very much. Hello. Basit ẹ. I will bass it. Oní ẹ̀rọ kan yóò tún wá lọ́wọ́. Olúwa lẹ́nu géètì ni. Mo lè ọ̀la yóò wá. Ilé náà wà náà. Géètì lélẹ̀. Aláàrẹ̀ máa bọ̀. Kò ní jèrè nílẹ̀ yìí, àárí ìbára ni ó ṣe kú. Ẹ̀rù dáẹ̀ ni ó máa wọ̀. Àwọn ọ̀sẹ̀lú àṣírí olúfimọ́. Ẹni robi sí ọ, kò ní jèrè o. Fún wa ní o. Ẹni bá gbógun wà fún. Wọ́n mi jẹ́ mú wà. Ọjọ́ ń bẹ̀ wà. Bàbá mi, ṣàgbọ́n ọkọ̀ yìí, ó ṣe o. Thank you very much. Hello. Basit ẹ. I will bass it. Thank you very much. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.